jẹ́ kí n sáré gbé ọ débẹ̀ látẹnu Sheikh Ismail ọmọ Barahama agbára àdúrà má gbé kó ńbẹ̀ má wọ lọ sókè má sì wọ lọ sísàlẹ̀ dúró lórí rẹ̀ kí wọn náà lè rí àmì àdúrà yìí ṣe wò ó tí ilé òní yìí tó bá sú Ramadan yóò pé ogun gbogbo tí ń jẹ́ ogun ayé rẹ mo gbà á ládùúgbò àfẹ́ kó parẹ́ nínú ìgbésí ayé rẹ máa tún wá wò ó ní tún wá ní ọjọ́ ṣẹ́gun gbogbo ogun ayé rẹ sẹ́ ogun tí òjò orówó ná ogun tí òjò bẹ́gbẹ́ pé ogun tí òjò oníláárí ogun tí ń dààmú ayé rẹ tó sọ ọ́ dẹni tí ń gba ẹ̀tẹ́ káàkiri ogun tó wà nínú ìgbésí ayé rẹ tó sọ ọ́ dẹni tó já sí wípé bẹ́gbẹ́ rẹ bá náwó ìwọ òrówó ná bẹ́gbẹ́ rẹ bá ń soríire ìwọ òróríire ṣe ẹgbẹ́ rẹ ti kọ́lé ìwọ ò tí ì kọ́lé ẹgbẹ́ rẹ ti ra mọ́tò ìwọ ò tí ì ra mọ́tò mo fi àṣẹ ọjọ́ òní mo fi bí Ọlọ́run fún ẹ mo fi òru Láílátul Kọ́dírì tá à ń wò tí ń bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ mo fi bí Ọlọ́run fún ẹ gbogbo tọ́ta ti rò pé kò ní ṣeéṣe nínú ayé rẹ mo gbà á ládùn àfẹ́ kó bẹ̀rẹ̀ sí ní máa ṣeéṣe wàá níláárí wàá déèyàn wàá bẹ́gbẹ́ pé tí wọn náà bá san lábàápàdé fídíò mi yìí yára ṣe àmì kò dẹ̀ ṣíẹ̀ rẹ̀ Ọlọ́run á ṣe òrè ìdùnnú sínú ayé rẹ̀ bí iznillahi ta'ala masha Allah.